ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi bò ní ṣàlàáfíà mo bá yín ẹ káàbọ̀ sórí ètò. Kéèsì tèmi yìí ó máa ń jẹ́ kí n wò ó pé tírú mi ìbájọ́ lọ́hùn ni bóyá àǹbá ti pa ilé ayé rẹ̀. Ó ní àwọn Yorùbá ṣe máa ń ní èèyàn ìbájọ́ lọ́hùn ni. Ọlọ́run kù sùúrù torí mi ò mọrú ẹ̀mí tó ń gbénú àwọn èèyàn. Kéèsì tá a fẹ́ sọ léni ó ṣẹlẹ̀ nílùú Virginia. Ẹni tá a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ń pa ni ọmọbìnrin yìí, orúkọ ẹ̀ ń jẹ́ Erin Strothman. Kódà ẹ̀rù Ọlọ́run á bá yín. Ọmọbìnrin yìí iṣẹ́ olùtọ́jú àbí agbẹ̀bí àbí àwọn tí àwọn olóyìnbó ń pè ní nọ́ọ̀sì ni. Àmọ́ bí tó ti ń ṣiṣẹ́, àwọn ọmọ tí wọ́n bí láìtọ́jọ́, àwọn ọmọ kògbókògbó, irú ẹ̀ lèmi náà fúnra mi. Àwọn ọmọ tí wọ́n bí kí wọ́n tó póṣù mẹ́sàn-án, táwọn òyìnbó ń pè ní neonatal intensive care unit, but wọ́n máa ń pè ní NICU, ibẹ̀ ló ti ń ṣiṣẹ́. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ léni yìí ó ṣẹlẹ̀ láàrin ọdún 2022 sí 2023. Wọ́n ṣàrí pé níbi tó ń ká àwọn ọmọ yẹn sí, wọ́n ṣàṣàdédé bẹ̀rẹ̀ sí rí pé àwọn ọmọ ń ṣèṣe bíi kankan lápá, bíi kankan eegun ẹsẹ̀, ọmọ tuntun bíi kan bá àpá ọwọ́, àpá lára wọn tí gbogbo ara wọn dáràn jẹ. Kí a ní ìṣẹ̀lẹ̀ bó ló ti jẹ́ táwọn ọmọ yìí nǹkan lẹ́sẹ̀, kì í ṣe pé wọ́n lè rákòrò kábà pé wọ́n yí ṣubú ní ibi tí wọ́n wà, inú wọn kọ́lọ́fín ibi tí wọ́n ti ń tọ́jú wọn tó jẹ́ pé oríṣiríṣi irinṣẹ́ ni wọ́n so mọ́ wọn tó mú wọn mí tí wọ́n fi ń fagbátẹ́gùn. Báwo ni àwọn ọmọ yìí ṣe ń kan lọ́wọ́ àbí tán ń kan lẹ́sẹ̀ àbí bó ní gbogbo àpá ara wọn yìí tára fi ń dáràn jẹ? Kí ló ṣẹlẹ̀ gangan? Wọ́n ṣàṣèwádìí títí láàrin inú ilé ìwòsàn bẹ́ẹ̀, wọn ò rójú tu ẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọjọ́ ń gorí ẹ̀. Nígbà tí ó tún fi di 2023, wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí pé àwọn ọmọ ń kan lápá, wọ́n ń kan lẹ́sẹ̀, wọ́n ń kan ní eegun tán, ọmọ tuntun, àpá oríṣiríṣi. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí láàrin ilé ìwòsàn níbẹ̀ fúnra wọn. Ní ọdún 2023 yẹn, ọmọ tuntun 4 ni wọ́n rí pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí. Tó bá dẹ̀ máa ṣèwádìí, ṣe mọ̀ pé nílé ìwòsàn ó ní àsìkò tó ní kálukú ń wọṣẹ́, ó ní bí wọ́n ṣe tó tí wọ́n ń pè ní rota, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò pé ó dáa, àwọn wo ló wà níbi iṣẹ́ nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀, àwọn wo ni ò sí níbi iṣẹ́, àwọn wo ló máa ń wà níbi iṣẹ́ ní àsìkò ìgbà tí kinní yìí ṣẹlẹ̀. Bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní yànnàná ẹ̀ nìyẹn. Nígbà tí èkejì ṣẹlẹ̀, àwọn wo ló wà níbi iṣẹ́, àwọn wo ni ò sí níbi iṣẹ́. Wọ́n ṣá pé àwọn CPS, àwọn ni ìgbà alákòóso pé bí wọ́n ṣe máa ń ṣe ètò láti rí pé àwọn ọmọ wọn ò rí ìjàmbá, àwọn ni wọ́n máa ń dáàbò bo àwọn ọmọ ní ìlú Amẹ́ríkà. Àwọn CPS ṣèwádìí, wọ́n ṣàrí pé ẹnìkan fipá ṣe àwọn ọmọ ìléṣe ni, àmọ́ wọn ò tètè mọ ibi tí iṣẹ́ yẹn ti ń wá. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wo àwọn àkásílẹ̀ àwòrán torí irú ibẹ̀ yẹn CCTV máa wà ńbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò àwọn àwòrán tí ó ti ká sílẹ̀. Ní wọ́n bẹ̀rẹ̀ sí rí i pé ọmọbìnrin yìí, Erin Strothman yìí, ọmọbìnrin yìí gangan ni ó ń wà níbẹ̀ ní àsìkò ìgbà tí kinní yìí ṣẹlẹ̀. Wọ́n kàn rí pé bó ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ yẹn, àwọn àwòrán náà rí. Wọ́n rí pé bó ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọ yẹn, ọwọ́ rẹ̀ ti le jù. Ọmọ tuntun, ọmọ ọjọ́ mélòó ló ń ká wọn báyìí, ló ń tẹ̀ wọ́n kùn báyìí, ló ń da gbogbo ara lé wọn lẹ́sẹ̀ ní nǹkan kan. Náà bẹ̀rẹ̀ sí ní fura. Àmọ́ wọ́n mú báyìí ni, wọn ò rí mú báyìí. Ni wọ́n wá ní ó dáa, kọ́kọ́ rè sinmi ńlé ná títí a fi ṣèwádìí. Wọ́n dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ nílùú òyìnbó tí wọ́n bá fẹ́ ṣèwádìí. Wọ́n á máa sanwó fún o, àmọ́ wọ́n ní kó sinmi sílé ná káwọn fi parí ìwádìí. Nígbà tí ó fi sinmi sílé yẹn, wọ́n rí pé ìṣọwọ́ káwọn ọmọ yẹn máa kán lápá máa ṣe àpá lára àwọn ọmọ kára máa dáràn jẹ. Wọ́n rí pé ó wawọ́ sílẹ̀ díẹ̀ lẹ́yìn bíi oṣù bíi 6 sí 7 tí ó ti wà nílé. Ó padà sẹ́nu iṣẹ́. Kó tó padà sẹ́nu iṣẹ́, wọ́n ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ fún un padà ṣẹ̀mọ̀ bí iṣẹ́ tí mò ń ṣe, health and social care àbí CYP, children and young people families manager, àwọn yẹn wà ńbẹ̀. Mo dẹ̀ máa ń ṣe adult care level 3, level 5, àwọn tí mo máa ń kọ́ nìyẹn. Ara àwọn nǹkan tá a máa ń kọ́ wọn ni pé nílùú yìí náà ó ní àwọn standard sí CQC ní ìgbìmọ̀ tó mójútó àwọn tó ń ṣiṣẹ́ ìtọ́jú
tó ń ṣiṣẹ́ nílé ìwòsàn, gbogbo ohun tó bá ti jẹ mọ́ ká ṣètọ́jú èèyàn, ó ní bí wọ́n ṣe gbọ́dọ̀ ṣe iṣẹ́ wọn, tó jẹ́ pé tí wọ́n bá tẹ̀lé ìlànà tí wọ́n fi sílẹ̀ fún wọn láti máa fi ṣiṣẹ́, irú bí tó ti ń tọ́jú èèyàn bẹ́ẹ̀, bóyá ibi tí àwọn arúgbó ń gbé ni àbáwọn ọmọdé ń gbé ni, wọ́n lè gbé tì. Torí ẹ̀, wọ́n bá ti gbà wọ́n síṣẹ́, wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. Ìdánilẹ́kọ̀ọ́ yẹn lẹ́yìn bí ọdún bíi mélòó, wọ́n á tún ṣe, wọ́n á tún ṣe, wọ́n á tún ṣe. Táwọn òfin tuntun bá ti ń dé, wọ́n á tún máa tún ṣe. Irú ẹ̀ làwọn nǹkan táwa máa kọ́ wọn láti lè fi kún ìmọ̀ tí wọ́n ní. Àwọn tó bá fẹ́ gba sátífíkẹ́ẹ̀tì level 3 yẹn, wọ́n lè fi wọ ilé ẹ̀kọ́ àgbà, àbí level 5 wọ́n á kàn lọ ṣọdún kan sí ni tí wọ́n á fi gba ìwé ẹ̀rí pé wọ́n ti lọ sí ilé ẹ̀kọ́ àgbà yẹn, yunifásitì. Ìyẹn bẹ́ẹ̀, ọmọbìnrin yìí wọ́n wá ní kó padà kó lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́, wọ́n bá sì gbà padà síbi iṣẹ́ o. Nígbà wọ́n tún gbà padà síbi iṣẹ́, láàárín ọ̀sẹ̀ 2 sí 3 tí ọmọbìnrin yìí tún bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn ọmọ yìí náà wá tún bẹ̀rẹ̀ sí ní kán lápá, ní wọ́n tún bẹ̀rẹ̀ sí kán lẹ́sẹ̀. Kí a ní í ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé ó ti kọ́kọ́ ṣe ní 2022, nígbà di 2023 ọmọ 4 kan tó wá ní kórè ìsinmi ilé tí wọ́n fi ń ṣèwádìí. Lẹ́yìn ìgbà yẹn tó tún padà dé ní 2024 ọmọ 3 míì, ó di ọmọ 9. Nígbà tí wọ́n ti wá rí bẹ́ẹ̀, àwọn ìgbìmọ̀ dókítà tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀, wọ́n wá pe àwọn ọlọ́pàá. Àmọ́ kó tó pa àwọn ọlọ́pàá, wọ́n dẹ́kun pé wọ́n ń gba ọmọ tuntun wá síbẹ̀. Ṣé mọ̀ tó bá wá bímọ nílé ìwòsàn yẹn, tọ́mọ yẹn ò tọ́jọ́, wọ́n á fi wọ́n ránṣẹ́ sílé ìwòsàn míì. Wọn ò wá gba àwọn ọmọ tuntun mọ́, kán lè dẹ́kun ohun tó ń ṣẹlẹ̀, kán sì lè mọ ibi tí wàhálà yẹn ti ń wá. Wọ́n wá rí i pé gbogbo àwọn àkásílẹ̀ àwòrán, wọ́n wá rí i pé ọmọbìnrin yìí ni, ìyẹn Erin Strothman yìí ní mọ́ ṣàwọn ọmọ ṣàkàṣàkà. Èèyàn gbọ́dọ̀ mọ̀ ṣọmọ tuntun bẹ́ẹ̀. Ọmọ tó tiẹ̀ ti gbó gan, èèyàn gbọ́dọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ká bèlè tà sí àwọn ọmọ tó tiẹ̀ jẹ́ pọ́jọ́ wọn ò tó wọn tí ìgbó tó. Wọ́n rí i pé kó mọ̀ fi nǹkan tó wúwo mọ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀. Wá sùn lé àwọn ẹsẹ̀ àwọn ọmọ yẹn, bí ìgbà téèyàn ń fi ara rọ ẹsẹ̀ àwọn ọmọ yẹn àti ikùn wọn. Ó ní gbogbo àwọn àpá yẹn, ojú ẹsẹ̀ ni wọ́n dá dúró. Ó tiẹ̀ jẹ́ pé wọ́n ti pa àwọn ọlọ́pàá, táwọn ọlọ́pàá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí. Wọ́n bá fẹ̀sùn kan pé ó ṣe ọmọ léṣe lọ́nà kan, gẹ́gẹ́ bí èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Wọn tiẹ̀ tí ìwò sẹ́yìn èyí tó kọ́kọ́ ṣẹlẹ̀ yẹn, lórí ìdá kan yẹn ni wọ́n kọ́kọ́ fẹ̀sùn kàn. Àmọ́ ṣé mọ̀ pé l'Amẹ́ríkà bó bá tún ti jẹ́ funfun, ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn òfin wọn ì sábà mú ní kólekóle. Wọ́n ṣàní ó dáa kí wọ́n lè gba béèlì ẹ̀, wọ́n sanwó láti gbà sílẹ̀. Àmọ́ wọ́n wá fi sí àhámọ́ nínú ilé wípé house arrest kò gbúdọ̀ tẹ̀ta. Ìgbà tó lè bọ́ tánú ilé ni pé bóyá ó rìn ìpàdé agbẹjọ́rò rẹ̀, àbí pé bóyá ó fẹ́ wá sílé ẹjọ́, pé kò gbúdọ̀ kúrò nínú ilé. Wọ́n so nǹkan mọ́ lẹ́sẹ̀. Ṣé mọ̀ ó ní nǹkan máa ń so mọ́ wọn lẹ́sẹ̀ tó jẹ́ pé ìyún tó bá fi lè lọ bí tí òye ó lọ báyìí, yóò ta àwọn ọlọ́pàá lólobó àtàwọn tó wà nídìí àmójútó ẹ̀, tó jẹ́ pé ojú ẹsẹ̀ báyìí wọ́n fọlọ́pàá gbé ni. Ara àwọn òfin tí wọ́n sì fi dè ni pé kò gbúdọ̀ wà ní àyíká àwọn ọmọ kéékèèké rárá. Kò bá àjá àwọn ọmọ ẹbí ẹ̀, kò gbúdọ̀ sí níbi tí ọmọdé bá wà títí àwọn ọlọ́pàá yìí ṣèwádìí wọn tán. Lẹ́yìn bí oṣù bíi 4 sí 5 tí àwọn ọlọ́pàá ti ṣèwádìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi ẹ̀rí, àwọn àwòrán, àwọn àkásílẹ̀ yẹn, pàápàá jùlọ àwọn òbí àwọn ọmọ tó ti ṣèṣe, wọ́n bẹ̀rẹ̀ sí wá. Tó jẹ́ pé nígbà tí kíní yẹn ṣẹlẹ̀, nígbà yẹn ilé ìwòsàn ní 2022 yẹn wọ́n ṣe ló kú òru. Àwọn òbí yẹn wá bẹ̀rẹ̀ sí jáde pé nígbà tó ọmọ àwọn wà ń bí, nǹkan báyìí ló ṣẹlẹ̀. Gbogbo àwọn nǹkan tí àwọn ọlọ́pàá tí wọ́n rò pọ̀ nìyẹn. Wọ́n wá gbé lọ síwájú àwọn grand jury. Àwọn grand jury yẹn iṣẹ́ tí wọ́n ní pé wọ́n ò wo gbogbo ìwádìí àwọn ọlọ́pàá, wọ́n ò wo gbogbo ẹ̀rí táwọn ọlọ́pàá ti rí. Wọ́n á wá wò pé ó dáa, ṣé n tó ṣẹlẹ̀ yìí ó tó nǹkan tí a lè gbé lọ sí ìgbẹ́jọ́ pé kí ilé ẹjọ́ dá sí i? Ṣé ẹ̀rí tó múnádóko ṣó wà? Àwọn grand jury wá ní lóòótọ́ ńgbà tán ti ṣàyẹ̀wò ẹ̀, ọmọbìnrin yìí ó ní àwọn àlàyé tó gbúdọ̀ ṣe fún ìjọba. Gbogbo àwọn ẹ̀rí yìí ti fi hàn pé ọwọ́ rẹ̀ ò mọ́. Nígbà tí wọ́n ṣàkà gbogbo ọ̀nà tí wọ́n fi fẹ̀sùn kàn, ó jẹ́ ọ̀nà 20 lórí ọmọ 9. Tẹ́ ẹ bá rí, ó lọ iléèwé ẹ̀kọ́ àgbà tó jẹ́ pé ó kàwé jáde tó gboyè pàápàá. Òun àtàwọn ẹbí ẹ̀ rè níbi tó ti ń ṣe ayẹyẹ ìparí ẹ̀kọ́ ẹ̀, kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé bóyá kò kọ́ kínní pé bóyá àyàbá. Àwọn ìgbìmọ̀ tó mójútó àwọn tó ń ṣiṣẹ́ olùtọ́jú ní ilé ìwòsàn, pàápàá jùlọ àwọn ti nọ́ọ̀sì,
wọ́n bá ṣáà ní pé ó dáa, ìwé ẹ̀rí tí wọ́n fún ọ ò lè lò fún àsìkò yìí ná, pé kò lè fi wáṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kì í ṣe pé bóyá wọ́n sì fagilé, wọ́n kàn ní wọ́n gbé ọwọ́ lé, kò lè lò. Erin, mo rò pé bóyá nígbà tóun àtàwọn òbí ẹ̀ tí wọ́n jọ rò, tí wọ́n jọ pa, tí wọ́n jọ kún, torí àwọn òbí ẹ̀ ń tẹ̀lé lọ tẹ̀lé bọ̀ wá sílé ẹjọ́ àti agbẹjọ́rò fún wọn, ó ṣàjẹ́wọ́ pé òun gbà pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun. Agbẹjọ́rò fúnjọba obìnrin yìí àti àwọn ìdílé àwọn ọmọ tí ó ṣe léṣe, wọ́n bá ṣàgbà pé ó dáa, nígbà tó dẹ̀ ti jẹ́wọ́ tó ti gbà pé lóòótọ́ lòun ṣe, pé kò wulẹ̀ ní pé à ń ṣe ìdẹ́jọ́ kan ránrin débi pé àmọ́ àgbà bí ẹ̀ ń gbàgbọ́ ọtí, kí adájọ́ kó kúkú ṣèdájọ́. Nígbà tá adájọ́ máa dájọ́, ó bá fún ní ọdún márùn-ún lórí ọmọ kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀ bá ṣàkú sí ọdún márùndínláàádọ́ta, ìyẹn 45 years. Àmọ́ ṣe mọ̀ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé nígbà sì ti jọ́mọ èèbó ni, tó tún jóbìnrin, tó tún jẹ́ pé àwọn òbí ẹ̀ kàwé, ó wá láti ìdílé tó dáa. Ṣe mọ̀ gbogbo àwọn tí wọ́n máa rò pọ̀ mọ́ nìyẹn. Bó bá jẹ́ dúdú ni wọ́n fi ẹ̀wọ̀n wọn sọ kọ́kọ́rọ́ nù ni. Adájọ́ bá ṣàní nínú ọdún márùndínláàádọ́ta táwọn fún yẹn, wípé mẹ́ta nú ẹ̀ ni ó lò lẹ́wọ̀n, wípé 42 tó kù àwọn ti jọ̀wọ́ ẹ̀, ìyẹn pé suspended sentence. Tèmi ti yín tòótọ́ láti ilé ẹjọ́ ńbẹ̀ náà ni wọ́n ti wá lọ gúnlẹ̀ síbi tí ó ti ṣẹ̀wọ̀n. Àwọn ìgbìmọ̀ tó ń ṣalákàpò gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nọ́ọ̀sì ní Virginia bí wọ́n ṣe fagilé ìwé ẹ̀rí ẹ̀ nìyẹn, pé tí Bẹ̀láwó èfun kò gbọdọ̀ tún ṣiṣẹ́ níbi tí ọmọ wà, àbí kó ṣiṣẹ́ ilé ìwòsàn, àbí kó ṣiṣẹ́ pé olùtọ́jú èèyàn mọ́. Agbẹjọ́rò fúnjọba yìí ó wá lo kéèsì yìí láti fi jẹ́ kí ìjọba ìlú Virginia kí wọ́n ṣòfin pé wípé téèyàn bá ti ṣàṣemáṣe níbi pé à ń tọ́jú èèyàn ilé ìwòsàn àbí ibikíbi tí wọ́n bá ti ń ṣètọ́jú èèyàn, tó bá ti ṣe àṣìṣe yẹn lẹ́ẹ̀kan báyìí ni kí wọ́n ti fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́. Ẹni tí ò bá sì fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́, àbí irú ilé iṣẹ́ bẹ́ẹ̀, àbí irú ọ̀gá bẹ́ẹ̀, àbí irú ìgbìmọ̀ tó jókòó tó ń ṣàyẹ̀wò ẹjọ́ bẹ́ẹ̀, pé wọ́n fi ẹ̀wọ̀n lùgbà. Lẹ́nu kan, Erin yóò ti fẹ́ẹ̀ jáde báyìí ní ìsìn. Ìwòye ọdún tó ń bọ̀ báyìí yóò lo ọdún 3 rẹ̀ pé wọ́n túlẹ̀ kó mọ́ lọ láyọ̀ àtàlàáfíà. Ẹ jọ̀ọ́, kí ni ọmọ tuntun, jòjòló ẹ̀jẹ̀ tuntun? Àwọn ọmọ yìí fẹ̀kàntẹ́lẹ̀ wọ́n ń du ẹ̀mí wọn ní. Ìwọ wá mú wọn, ìwọ wá ń tẹ̀ wọ́n. Bójú bá po fírí, eléyìí ó pa ọmọ. Àbí kí lẹ̀yin èèyàn mi rò? Ṣé ẹ rò pé ẹjọ́ tí wọ́n dá fún yẹn, àbí báwo ni? Àbí ṣé torí pé ó jẹ́ funfun ni wọ́n ṣe dájọ́ yẹn bẹ́ẹ̀? Torí tó bá jẹ́ dúdú ni, mo nígbàgbọ́ pé ẹ̀wọ̀n kódà wọ́n bá fi gé wọn ni. Kí ló lè múyàn máa wúrú wà bẹ́ẹ̀ yẹn? Ṣé ó ní kànú ni, àbí ó lọ́dẹ orí? Kì í dẹ̀ ṣe òun nìkan o. Irú ẹ̀ náà tún ṣẹlẹ̀ nílùú yìí o, tí mo ti ń mú kéèsì yẹn bọ̀. Àìmọye irú àwọn kéèsì bẹ́ẹ̀. Kọ́lọ́run má jẹ́ a bọ́ lórí ibú pàdé. Kí lẹ rò? Ẹ jẹ́ n gbọ́, màá tún mú mi wá fún yín. Ire o.